Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscriber button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be, let's watch it right now. Thank you. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. She's queen lórí ibi queen ibi tó ti ní ọ̀dọ̀ Lizzie Anjorin ṣẹpẹtẹrì Mr. Amori go ní mention her name go ó ní ṣẹpẹtẹrì ó ní are you the one ṣẹpẹtẹrì aṣọ tó dẹ̀ ń ta ló ń pe ṣẹpẹtẹrì ó ní lèsì ṣẹpẹtẹrì so wọn mọ̀ Sister Bukky Jesse wọ́n gbé ọba yẹn ṣépè ọba Elégùṣì kí ló tó fi jẹ́ pé àwọn ọba ẹ mọ̀ pé àwọn ọba Yorùbá Amori láyébá sọ fún Bukky kó má lọ sí Èkó wọ́n ń gbọ́ mí bí mo ti fẹ́ rí wọn sọ fún wọ́n ń gbọ́ wọ́n lè lọ sí Èkó but ó dà pé ṣe rí ọ̀rọ̀ ohun mi tí gbogbo wọn ń tweet ọlọ́mọ ẹ̀kú ikọ̀ mi ṣẹlẹ̀ láàrin gbogbo wọn ọ̀rọ̀ ẹni tí the same cause ni gbogbo wọn jọ ń jà fókọ̀ jẹ́ pé ṣé ẹ rántí pé bí ọ̀rọ̀ ọba yẹn ṣe ṣẹ́ mọ̀ pé gbàtọ́ ní ọmọ yẹn kọ ṣé petition lè máa ń pè tó kọ orúkọ ọba Elégùṣì wà ń bẹ̀ so ti yẹ the truth is that this is not called Asepete she call herself Sepeteri and some people help her to spread it àbí orúkọ Elégùṣì wà ń bẹ̀ nígbà yẹn ni orúkọ wọn wà nínú pépà yẹn so ó dàbí pé bó ṣe wá dárúkọ àbí nǹkan kan ní máa ẹni ó ṣépè fún wọn kọkọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa sẹ́ndì wọ́n kọ petition fún wọn ẹni kankan òun yẹn máa bẹ̀rẹ̀ pé gbogbo òun yẹn máa kọ́ èmi o àwọn ọba Yorùbá wọ́n rí wọn fín o tó bá ní ká wò ná kí ni ọba ń wá nínú ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n dẹ̀ ti wá wọbẹ̀ wọn ọbẹ̀ nìyẹn wọ́n fọ́nba Yorùbá ní respect o ṣebí kábíyèsí bí ọba ìlú kan ní ọba yẹn ọ̀rẹ́ mi ooo ẹ má wo ẹ má ràn tí ni mo sọ ẹ má wo ẹ má ràn 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 o ọgọ Lizzie Anjorin ló bá wà ń bí gbà yẹn ẹ má wo ẹ má ràn ẹ má wo ẹ má ràn ẹ má ràn o Amori ò sí ní kíní èmi kẹ gbá mo ti lọ béèrè pé kí ló ṣẹlẹ̀ tí mo ti rí pé ọ̀rọ̀ yìí ta kókó Amori yá ó yá rìn wájú so ẹ̀yin ọ̀rẹ́ mi kò jẹ́ bó ṣe jẹ́ léni o ọ̀rọ̀ ta ẹ jẹ́ ṣé kí n lọ ṣe shopping wá fún yín ni n tó bá wọn dé kóòtù léni nìyẹn o Amori change topic I don change o ó ti get started o mo tiẹ̀ ti change báyìí ẹ jẹ́ ká ka nǹkan tí Lizzie Anjorin àbí tí wọ́n kọ how to deal with illiterate greedy blackmailer with koboko Sepete Jesus go back to sue no hear tatanfofo I will still know what evidence she give us in court to nail Lizzie yes evidence ni pé tatu lele wọ́n tún ti blog ẹni ẹlẹ́ni kò dáa focus on you already don't abikileko I still don't know what evidence she will give in court to nail Lizzie evidence wọn náà pọ̀ wọ́n ṣẹpẹtẹrì abẹ́gbọ̀n náà pọ̀ wọ́n ṣẹpẹtẹrì ṣẹpẹtẹrì so mo fẹ́ lọ wá evidence ni o ṣé kí n lọ bá yín wá evidence wa ń bọ̀ ẹ jẹ́ n lọ sórí gist lover Amori how was your Sunday chat ó lẹ́tìkẹ́ o Sunday chat ẹ̀yin ò rí pé wàhálà wà lọ Sunday chat yẹn ni ẹ Sunday tá a lè tírìtì àwọn àgbààgbà ló ń jà ń bẹ́ẹ̀ àwọn àgbààgbà ló ń jà nínú Sunday chat àwọn àgbààgbà Sunday chat ìyẹn máa ti nẹ́tìkẹ́ ọlọ́wọ́n abáwọn àgbààgbà yẹn parí ẹ̀ Amori yóò má lè bá àwọn àgbààgbà dá sí o àwọn àgbààgbà ní Sunday chat báyìí àwọn àgbààgbà wọn fúnra wọn lépè ni mi ò mọ ẹni ẹlẹ́ni ló ní nǹkan ẹ̀
èmi kọ́ lè máa jẹ ẹ̀tì sínú agolo. Èmi kọ́ lè máa jẹ ẹ̀kẹ̀tì mi sínú agolo pangolo. The truth is like a lion. You don't have to defend it. Let it loose. It will defend itself. Abi? Ṣebí get here? The truth is like a lion. Ṣebí? You don't have to defend it. Let it loose. It will defend itself. Ṣebí? Ẹ jẹ́ kí n lọ wo letter. I never hear Lizzie call her Secretary. She has never mentioned her name except Secretary is on her birth certificate. Some of the Iyabo speakers in London do call Lizzie Anjorin Secretary now. Yes. Yes, but ṣé mọ̀ pé òun sìn kí ni Sunday ṣáà ti dálé lórí ọ̀rọ̀ Amori. Ọ̀rọ̀ Amori ló dálé lórí. Ọ̀rọ̀ Amori. Now, letter lele. I am so happy. It was long due. Ọ̀rọ̀ Amori ló dálé lórí. Abánidá ò ní bá ní débẹ̀. Abánidá má bá ní débẹ̀. Kò ní bá mi débẹ̀ tí wàhálà yẹn bí wàhálà bá dé. Ọ̀rọ̀ Amori ló dálé lórí o. That name Secretary go viral. Even my Ọlọ́run ọmọ Amori ló dálé lórí o. Ẹ dúró náà. Ṣé Láìdé àti Búkì Láìdé àbí kí lorúkọ ẹ̀ ṣán lọ́jà lórí ríǹgì ni wọ́n ṣe wá ṣe kíní mọ́rọ̀ ọ̀dọ̀ lórí àwọn kí ló ń ṣe wọ́n báyìí náà. Láìdé Bákàrè àti taniná make a 6 months ń bọ̀ o. I am the winner. Bó ṣe tóbi yìí náà. Ta ló bá jà? Ṣé gbogbo ilé Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ mi mo ń wá nǹkan kan ní o. Mommy, I do not know that there is money in this yahoo. Mo ń wá lẹ́tà tí wọ́n kọ ni o. Lẹ́tà yẹn ni mo fẹ́ kà. Ṣé ẹ mọ̀ pé lánàá ni Iyabo Ojo náà they are cashing cruise ọlọ́kà máa kó gbogbo aláṣíláṣí wà láyé. A kó lọ sí ilé sí ọlọ́yẹ. Èmi Amori fúnra mi tí mo mọ̀ pé lè tì mí. Èmi lánàá náà ní Madam, set up all the evidence you claim to have against my family, most especially my hobby self. Please, orí àwọn yẹn ò máa pé Láìdé Ọlọ́run màmá nǹkan tó ń ṣe ń bẹ̀ o. Please do not forget to bring it along. Our court appointment is tomorrow morning. I look forward to seeing you there, darling. Why, darling? Ó wá ní. So later, they ask for receipts before you believe anything from this lover. Secretary is now a slang. Everyone is calling everyone secretary. Ó tọ́ dẹ̀ ni. All commentators have room alágbọ̀n. Have self-contained ni o. Room self-contained in alágbọ̀n wà láìsí. Oh, and you never understand power of water. What do you learn? End of greedy and arrogant killer. Ó mọ ká fún yín o. Ó ní àwọn lẹ́tà kan tó ti mi mọ̀ tí I love when she say okay. Láìdé Bákàrè. Irú kí ló ṣe kí ló dé tó fi ṣe báyìí? Ṣé torí owó náà ṣọ́wọ́n náà tún wówó ni? Ẹ̀yin ọ̀rẹ́ mi ṣọ́wọ́n wówó ni. Ṣọ́wọ́n náà wówó ni báyìí. Kí ló kan Láìdé Bákàrè àti kí lórúkọ bébì tán jọ lọ́jà yẹn náà? Kí lórúkọ ẹ̀ náà? Mi ìmúrúkọ ẹ̀. Mi ìmúrúkọ lady tán jọ lọ́jà yẹn. Kí ló ń fẹ́ worúkọ ẹ̀ náà? Kí lórúkọ? Ṣèbí gẹ́gẹ́ tó ṣèdí yẹn ni a strong name. Ṣé mi bọ̀ jẹ́ kí n worúkọ yẹn náà? Ṣèbí gẹ́gẹ́ tó ṣèdí tó wà ní Germany yẹn ni? Ṣèbí òun ni àbó òun kọ́? Òun kọ́. For fame now. Ṣé eré ti tán lórí orí ìtàgé báyìí ni? Eléyìí ló tún kàn. Eré ti tán lórí orí ìtàgé. Shizzy. Oko wa ti Shizzy. Ṣé eré ti tán lórí orí ìtàgé báyìí? Eléyìí ló kàn. Ṣé eré ti tán lórí orí ìtàgé báyìí?
ṣé eré tọ́nà orí ìtàgé báyìí na 5-4 ga o ẹ jẹ́ kó wá lọ bá Portable jà wèrè olórin mo dé àìwá àti Láìdé Bákàrè court ẹlẹ́dàá èmi ọlọ́run èmi náà lẹ́dàá èmi náà I will not use my hand any money towards plenty river court case ọlọ́run they are paying them wọ́n sanwó fún wọn nǹkan tó ń ṣe iná sanwó fún wọn they buy ticket to watch them àwọn wo who buy ticket to watch them who are those people that buy ticket to watch them who buy ticket to watch you to watch what to watch that kind kini ṣé kò sí ẹ jẹ́ ká bẹ̀ lọ́wọ́ bàbá láti ẹyẹ gbé tí wá ń bí bàbá mi mo kú mọ̀ ẹ́ nígbà tí mo wà lábẹ́kúta ọlọ́run kan ti gbógun fọ́lẹ̀ ní báyìí ó yá bọ́bí bàbá láti bọ́bí àṣàdẹ̀wọ́ náà ṣàmì ajẹ́dára wa mọ́ ni eré ti tán lórí eré orí ìtàgé tọ́wọ́n átírẹ́sì yín tọ́wọ́n agbórí ríǹgì lọ tọ́wọ́n lọ nọra wọn mọ́lẹ̀ náà ń gbéra wọn lọ kóòtù náà lọ ń jà gbogbo tàbí orí àìjì àwọn eré orí ìtàgé ló wà ń bẹ̀ it was just for fun anyway fun ni ó dá ń gbà tó wáyé fun is okay it is fun it's okay it's okay it is fun it's okay it's okay it's okay one is for fun okay it's okay for fun kò ní mí nígbà yẹn kò ní mí ní láì gbé fun but ó ga o àwọn people yẹn try they are trying sister Amori ẹ̀ka lẹ́mà ẹ̀kú ọjọ́ mẹ́rin kí ló ń ṣe yín tẹ́lẹ̀ ẹ̀ka lẹ́sibí lọ́sàn-án gan ṣé Amẹ́ríkà ò tí ì jì ní ẹ má ṣe bẹ́ẹ̀ sáyé tí lè má yọkù ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀kú ọjọ́ mẹ́ta ṣé ẹ̀sìn mi lánàá ni ṣé ẹ̀ fún mi star lánàá ni ẹ̀bẹ̀ fún mi star lánàá ìwà ni ẹ̀kú ọjọ́ mẹ́rin ṣọ́jọ́ mẹ́rin lẹ ti fún mi star ni ẹ má kí ló dé tó jẹ́ pé a ti ń lọ sìn kọ́mẹ́dì tí ẹ tún fẹ́ máa dá ẹ tún ti ń gbé kọ́mẹ́dì ẹ tún ti ń gbé mi wá síbí báyìí a ti ń lọ ẹni ẹkújọ́ mẹ́rin ṣé ìwà abílànà tẹ wá kọ́mẹ́ǹtì ni ṣé bí wọ́n abílànà wá kọ́mẹ́ǹtì rẹ̀ ní akújọ́ mẹ́rin irújọ́ mẹ́rin lẹ kú èwo la kújọ́ mẹ́rin ẹ ti gbé ṣáàtì yẹn ti ń lọlẹ̀ ẹ fẹ́ kí n bú tẹ̀ sókè padà woman be buy ticket ẹ wọ́n lọ tíkẹ́ẹ̀tì rẹ wọ́n fẹ́ kí n bú tẹ̀ sókè kí ló ń jẹ́ ẹkújọ́ mẹ́rin ṣé bí wọ́n abílànà tẹ wá kọ́mẹ́ǹtì ẹni ẹkújọ́ mẹ́rin ṣé ilẹ̀ ti ṣú ni ẹ̀yà ara Amẹ́ríkà ṣe alẹ́lẹ̀ wà ní ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ bá ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan dẹ̀ pé wọ́n láìkan máa comment bẹ́ẹ̀ ṣe ẹ ti sílẹ̀ fún wọn bẹ́ẹ̀ yẹn sìn ọmọ máa comment ọmọ máa bèbú ni ọmọ wa ní we no go gree èmi mo ń ṣe èmi mo tán láìfẹ́ èmi mo jẹ́ speaker ẹ̀yin ẹ máa ní you no go gree just for commentator lórí platform Amori kódà ẹ má ṣí ẹ mọ̀ kí búlì ni ẹlẹ́mọ̀ ẹkújọ́ mẹ́rin iṣẹ́ ìwà bí lánàá ni àjọṣe ṣáàtì lánàá ẹ fún mínísítà lánàá ìwádìí ń ṣe ní ẹkújọ́ mẹ́rin ẹ̀jẹ̀ ṣe báyìí tẹ́lẹ̀ o ta ló ṣe ń jiyín náà èèyàn silent ni mo pè ń tẹ́lẹ̀ wà láì ẹ̀ silent kankan táyé tún dé wà láì ẹ̀ silent kankan iná tún ní human being buy ticket human being ra ticket ṣánímà lè fẹ́ kó ra ticket ni ṣánímà lè fẹ́ kó ra ticket mi ṣe human being ló máa ra ticket láti bí kò ṣe animal ló máa ra ticket human being ṣáà ló máa ra ticket gbogbo àwọn kan báyìí má jẹ́ ká máa ṣe tá bá fẹ́ kọ́mẹ́ǹtì àti fẹ́ máa lọ ká ẹ̀ka alẹ́ o gbogbo ilé báwo lè ṣe máa sọ pé ẹ̀ka alẹ́ ṣẹlẹ̀ la wà ní kílẹ̀ yẹn kí la gbówó ẹ bá ń kọ́ yago síbí ní 309 lọ́sàn-án lẹ́nu ẹ̀ka alẹ́ gbogbo ilé bàbá gbọ́ pẹ́ wa lórí kọ́mẹ́dì yìí ọlọ́run gbọ́ enter we say ourselves we greet ourselves ní alẹ́ lẹ wá wà ṣé ilẹ̀ ti ṣú anytime you see yourself you greet ourselves ṣé ilẹ̀ ti ṣú olúwa bá gbọ́ pẹ́ lórí kọ́mẹ́dì bàbá gbá yín mi lórí kọ́mẹ́dì Amori gbogbo ẹni tó wà táwà lọ́sàn tó wà ní ẹ̀ka alẹ́ o olúwa gbọ́ pẹ́ bàbá gbọ́ pẹ́ olúwa gbọ́ pẹ́ Amori no get time níbo lẹ ti jẹ́ no get time tẹ́ ẹ kọ́mẹ́ǹtì láìpẹ́ yìí
a ní Yétúndé Máyọ̀ kan náà máa ń dàkúdà lẹ̀ lórí ibi àwọn náà wá ká alẹ́ lọ́sàn-án gan ẹni wá dàkúdà lẹ̀ because èwo ṣe rí pé ẹ ti ṣí ọ̀nà sí ọ̀nà ẹ̀ka alẹ́ anytime we see ourselves we give ourselves ibo lẹ ti ríra yín kí ló ń ṣe mẹ̀dínà yẹn náà ṣé ṣẹ̀ṣẹ̀ rí wọn ni ṣọ́ọ̀n ti kọ́mẹ̀tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ni ẹ̀ka alẹ́ ẹ̀ka sàn ni bí ká máa wájà yẹn ò dáa o kò dáa o ẹ má máa ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ kí wọ́n fún ẹ mọ̀ kè ṣé ẹ bẹ́ Amori happy new year kò dáa happy new year ní ṣe bẹ́ẹ̀ ti kọ́mẹ̀tì láìpẹ́ yìí kí ló gbá happy new year wá ẹ má dá platform ro ó má bí mi nínú ó má pa ẹ má ṣe bẹ́ẹ̀ náà ẹ má má jẹ́ ká ẹ jẹ́ kí n sọkọ fún yín nílé ayé yìí tí ẹ bá ń fòrò ẹ̀mí tó ń ṣe chat ẹ̀yin go ajọ máa fòrò ẹ̀mí máa fòrò ẹ̀mí ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń fòrò ẹ̀mí iṣẹ́ láìkì ẹ̀ ni ṣe láìkì bẹ́ẹ̀ ṣe ń fòrò ẹ̀mí mi yìí ni ẹ má fòrò ẹ̀mí mi náà ṣé mi fòrò ẹ̀mí yín ti ẹ̀mí ti yín ni ṣé mi fòrò ẹ̀mí yín ni good morning. Ilé ayé kò yẹ kí ilé ayé máa rí bẹ́ẹ̀ ṣé rí ta bá fọwọ́ aago ilé ayé sẹ́yìn wàláì tó bá yẹ pé mo fòrò ẹ̀mí yín nìkan bọ̀ tí bá ti fòrò ẹ̀mí yín ẹ máa ṣe kọ́ tẹ̀ ń ṣe lọ ó dàárọ̀ ẹ máa ṣe kọ́ tẹ̀ ń ṣe lọ tó bá yẹ pé mo fòrò ẹ̀mí yín tẹ bá wá bí tínú gbogbo wa ń dùn tájọ́ ń ṣeré táwọn rẹ́rìn àmọ́ ẹ bá wa gbé igbá bára fún bá pé mi fòrò ẹ̀mí yín tẹ́gbà tẹ́ bá wá bí inú dà ṣùgbọ́n tí bá ti gbòòrò ẹ̀mí ẹ máa ṣe lọ kò sí wàhálà nǹkan tó ní kálukú wa bá ti kọ la máa kà ṣebí kọ́ tẹ́ bá kọ́ lẹ máa kà kọ́ tẹ́mi náà dẹ̀ sọ ni máa gbọ́ kò sí wàhálà ẹ máa ṣe dáadáa tí bá bẹ̀rẹ̀ ẹ ní láìkẹ́ ẹ débi ẹ ní ẹ̀ka alẹ́ happy Easter Amori same to you ó yá same to you mo sọ pé ẹ fẹ́ yọ ilé ayé lẹ́mìí mi so kí n kúkú sọ same to you tí bá fẹ́ kẹ́ yọ ilé ayé lẹ́mìí kí ní same to you mo ṣẹ̀ṣẹ̀ rí pé ẹ fẹ́ máa mú mi ṣeré wà láì mọ̀ pé fẹ́ mú èmi rò pé mọ̀ tẹ́lẹ̀ ni mo rí pé fẹ́ mú mi ṣeré ṣé happy Easter làwọn February ṣé Easter làwọn ọ ní April 1st ní Easter ẹ̀ ń kí mi happy Easter ní February àtẹ̀sí ìwọ má ṣùrà rárá ẹ má jẹ́ kí ẹ wo gbà wá tá à ń sọ̀rọ̀ yìí kò easy ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ bá ń fòrò èèyàn bẹ́ẹ̀ yẹn àti wá sí online máa bà wá lẹ́rù bàtà máa ń pa àwọn ìkòkò láfẹ́rẹ́ bá mọ rí mo fẹ́ ra owó aláta ó dà ẹjẹ́ àpolówó owó aláta ẹ̀rọ sọ́dọ̀ bí ní ọmọ ìyá Jésù Amẹ́ríkà náà wà dry smoke owó aláta ẹ̀ máa akújímọ̀ olóyin níjọ́ Monday ẹ má pa Amori ẹ náà sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi akújímọ̀ olóyin.